ìtarùkù ìtarùkù tatata adìẹ fúngbà ìgbà ń sàwòrò di Ọ̀yọ́ lọ́jọ́ sí ìgbárùlá ìgbárùkàn ìgbárùsù tààkìtààkì Elédùà yóò jẹ́ kí gbogbo wa kárígbà tó dáa lò ẹ kú ilé gbogbo mùtúmùwà ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Ògbójú Ọdẹ níkànnì BGI Television. Olúwa ò ṣe o ọ̀rọ̀ ètò ààbò tó múmú láyà wa náà là ń bá kiri ló mú wa rìnrìn àjò lọ sọ́dọ̀ kejì odò láti lọ fọ̀rọ̀ wá àwọn ọlọ́dẹ jàǹkànjàǹkàn lẹ́nu wò ìbò lẹ̀ bá ṣẹ́dé ìbò níṣẹ́ ń lọ kí làfojúsùn wa lórílẹ̀‐èdè yìí tá a fi bọ́ lọ́wọ́ fíàgàn gbogbo gbà bàbá aláwòye lájọ rìnrìn àjò bàbá mi àjànà kan wà ń bí ọ̀gá àgbà iléeṣẹ́ alálùbáríkà BGI Television lórí ètò Ògbójú Ọdẹ náà wà ń bí àjọ rìnrìn àjò ọ̀hún ni ẹ̀yin obìnrin lápá àlàáfíà mọ́kàn ti ń gbọ̀n mọ́ ń gbọ̀n jìnnìjìnnì ní tẹ́lẹ̀ tó gbogbo àwọn lẹ́ẹ̀kẹ́lẹ́kẹ́ ní àrẹ̀mọ́ kí ló ń ṣe ẹ̀ mọ́ àwòké ó dà kó sọ̀rọ̀ ẹ jẹ́ mọ́ bá ṣe lọ Ọlọ́run ó mọ̀ dúró tiwa babaláwo ẹ dákun ìrìn àjò tá a ti ń bọ̀ yìí ṣé lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà lójó le tó bẹ́ẹ̀ ni àbíbò ni. bàbá mi olóòtú bẹ́ẹ̀ ni hílàhílo tí gbogbo ọmọ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà wà yìí láti lè fi wọ́n lọ́kàn balẹ̀ láti lè wá òpin fún àwọn agbénipamọ́ láti lè mú òpin bá ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá lápapọ̀ ló jẹ́ kí a máa káàkiri ọ̀dọ̀ àwọn àgbàlagbà àwọn bàbá wa ọlọ́dẹ fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ní àkókò bàbá wa tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà bàbá wa Bọ́lá Ahmed Tinubu láti lè mú kí wọ́n ṣe àṣeyọrí lórí ètò ààbò ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ìyẹn ló ṣokùnfà à ń káàkiri ọ̀dọ̀ bàbá wa àgbààgbà ọdẹ àwọn tí wọ́n dájú dáná láti gbéra lórí ètò ààbò yìí bí gbogbo ìpèníjà tí a ní bí ó ṣe ti dópin láti àkókò yìí lọ. ẹ ti wá fi wá lọ́kàn balẹ̀ báyìí pé kò ní séwu. ní agbára Ọlọ́run Elédùmarè àwọn àbáwọ ọlọ́dẹ àgbààgbà tí àwa jẹ́ akọ̀wé fún wọn ní ilẹ̀ Yorùbá a ti ṣètò òun ló gbé wa wà ní orí omi ìpínlẹ̀ Èkó ni a wà yìí ní Àwórì ọ̀tún Àwórì láti lọ rí àwọn bàbá wa àwọn àgbàlagbà ọdẹ àwọn ọ̀jọ̀gbọ́n tí Ọlọ́run fi ọgbọ́n Yorùbá jíǹkí wọn fún ètò ààbò òun ló ń gbé wa káàkiri báyìí a nígbàgbọ́ pé ní agbára Ọlọ́run ìdààbò ilẹ̀ Yorùbá ti Nàìjíríà ó máa dópin láìpẹ́ láì jìnnà léyìí tí a ń fojú sọ́nà kí àwọn alágbára àwọn aláṣẹ látòrí bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n jọ pawọ́pọ̀ kí wọ́n bá wa pe àwọn bàbá wa ọlọ́dẹ ìbílẹ̀ fún ìpàdé ìdoríkodò ètò ààbò tí àwa wa ti ṣètò sílẹ̀ tó mú wa káàkiri ìlú kọ̀ọ̀kan ìletò kọ̀ọ̀kan ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti mú kí a jọ pawọ́pọ̀ láti lé àwọn ọ̀daràn kúrò ní ilẹ̀ Yorùbá kúrò ní ilẹ̀ Nàìjíríà ní àpapọ̀ gbára Ọlọ́run Elédùmarè àkókò bàbá wa Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ láì jìnnà yóò san gbogbo wa fowó. ṣé ti wá rí wípé àwọn bàbá yìí bá a bá yìn wọ́n nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ mò ń bá alága ẹgbẹ́ ọdẹ ní South West mò ń bá wọn sọ̀rọ̀ lánàá òde yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe bá ń sọ fún wa wípé ìpàdé abẹ́nú ń lọ lọ́wọ́ ìpàdé ìta gbangba ń lọ lọ́wọ́ ìfikùnlukùn ó ń lọ lọ́wọ́ lóòrèkóòrè ní gbogbo ìgbà ìdí ni wípé ó ti wá hàn gbangba wípé gbogbo àwọn àgbààgbà ọdẹ yìí wọn ò dúró mọ́ wọn ò sùn bẹ́yìn balẹ̀ gbọ́nú àwọn ọba làwọn gbọ́nú àwọn gbọ́n lẹ́yìn àwọn gbọ́n níta àwọn gbọ́n lóde àwọn gbọ́n yíká gbogbo ara ẹjẹ́ àdìjọ fọwọ́sowọ́pọ̀ o gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan àwùjọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tẹ́ ẹ lè dásà mú kíọkíọ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kún ẹjẹ́ àjọ pawọ́pọ̀ kádìjọ lé láabi kúrò ńlẹ̀ yìí inú gbóréré ni kó máa gbé káwa ká máa gbégbé sí ayé àlàáfíà ká máa gbégbé sí ayé ìfọ̀kànbalẹ̀ ká máa gbégbé sí ayé ìtẹ̀síwájú ká lè ṣiṣẹ́ ká fi ìfọ̀kànbalẹ̀ jẹ́ ká roko ká má roko fẹ́ yẹ jẹ kórí olórí kó má kéré ìgbìyànjú wa. bàbá aláwòye mo ń jẹ ayé. ẹ̀rín kan nìkan pa mí ni o. ẹ jẹ́ ká gbọ́. àsìkò yìí abẹ́yìn ọdẹ tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà kọ́ la mọ̀ báyìí ni. ẹ̀yin ọdẹ àrà tẹ́ ń dá lásìkò yìí ó yàtọ̀ sára tẹ́ ń dá tẹ́lẹ̀. ìrìn tẹ́ ń rìn lórí ètò ààbò lásìkò yìí ó yàtọ̀ sí ìrìn tẹ́ ń rìn tẹ́lẹ̀. kí ló lé yín léré kí ló wù kí ni nǹkan tó múmú ló kàn àyà yín tẹ́ fi rò pé ó yẹ kẹ́ gbára kà sídà kẹ́yìn náà ó dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní tẹpámọ́ ìrìn àjò láti lé fíàgán kúrò nílẹ̀ Yorùbá kí ló dé. ẹ ṣé bàbá mi olóòtú àdúrà gbogbo wa yóò gbà. ẹ ṣé o.
tí àwa ọlọ́dẹ lẹ rí tí ẹ̀ ń sọ tí a bá wo àwọn agbófinró ìjọba látòrí ọlọ́pàá lọ sí orí àwọn sọ́jà ìmúra wọn lákòókò yìí ó yàtọ̀ fún ti tẹ́lẹ̀ ìyànjú wọn fún ìtẹ̀síwájú láti lé ọ̀daràn lọ yàtọ̀ fún ti tẹ́lẹ̀ àwa tá a wá jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ tí a ní ààrẹ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àwa náà ò gbọ́dọ̀ wòran ìyẹn ló mú ká jí gìrì ọdẹ ló ní òkè odò ọdẹ ló ní inú odò kò sẹ́bùrú tọ́ta fẹ́ gbà wá lónìí tá àti iṣẹ́ lórí rẹ̀ lẹ̀ ẹ pé gbogbo ibi tá à ń tọ̀ yìí a ti wà lórí omi báyìí ìlú kan là á ti ń bọ̀ láti lọ rí àwọn bàbá wa ọlọ́dẹ tí a ò lè gbọ́kọ̀ débẹ̀ lọ́kọ̀ ẹsẹ̀ a ò lè gun mọ́ṣíìnì débẹ̀ orí omi náà là á tọ̀ ní àkókò yìí tí àjọ àsọyépọ̀ ti wà láàrin gbogbo àwọn ọlọ́dẹ ní ilẹ̀ Yorùbá lápapọ̀ ìyẹn ló mú káwa náà wá tó bá mú agbófinró ìjọba táwọn ńlá kàkà tí wọ́n ń gbìyànjú báyìí kí ni ó wàá mú àwa tí a jẹ́ olórí agbófinró tí Ọlọ́run dá látòde ọ̀run èyí tí Bíbélì Kùránì àṣà tọ́ka sí pé ọdẹ ni síkírọ́rítì àkọ́kọ́ tí ó ń pẹ̀ka gbogbo àwọn tí ìjọba ń lò yìí ló bá wa náà jígìrì pé lákòókò yìí tó mú ọlọ́pàá mú sọ́jà mú civil defence jígìrì sí ti tẹ́lẹ̀ pétò ààbò yìí àfi kí àwa náà máa wòran Yorùbá ní àjèjé ọwọ́ kan ò gbẹ́rù lórí àgbájọwọ́ là á fi sọ̀yà láti lébi lọ ní ilẹ̀ Yorùbá lápapọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀-oòjíire àti Nàìjíríà lápapọ̀ ló jẹ́ ká múra ní àkókò bàbá wa Bọ́lá Ahmed Tinubu. ẹ fi wò pé ẹkẹmẹkẹ ìtàkùnmọ́tàkùn nísọgbódì tí ní wàá mú ọ̀bọ máa yọ nígbà tí kò bá sí ibì kankan tó láàyè tá a parí ètò pẹ̀lú àwọn ìpàdé àpérò láti múra lé àwọn ẹni bí lọ ìyẹn ló mú kí a máa gbégbésẹ̀ ọlọ́pàá bá ń ṣe tiẹ̀ tí sọ́jà ń ṣe civil defence ń ṣe tiẹ̀ táwa tá a nílùú náà bá ti fi lúlẹ̀ táwa náà ń ṣe tiwa bí ìjọba yìí tá à ń bẹ àwọn ìjọba wa látòrí bàbá wa pírẹsidẹ́ǹtì àwọn gómìnà àwọn bàbá wa ọba ìlú látòrí bàbá wa olórí aládé ọ̀nìrìsà kábíyèsí bàbá kí ẹ pẹ́ lórí ọlá gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ olórí ọba ní ilẹ̀ Yorùbá a rọ̀ wọ́n a bẹ̀ wọ́n kí wọ́n bá wa kún ìjọba lọ́wọ́ kí wọ́n kún wa lọ́wọ́ kí a lé àwọn ọ̀daràn lọ kí a lé àwọn apanijẹ àwọn apanidànù kí a bá wọn lé lọ káwọn rún mọ́lẹ̀ lákàáyọ̀sí mọ́lẹ̀ kí ó gbè wá lẹ́yìn kó jẹ́ kí a láṣeyọrí a ní ìdílẹ́yìn àtìlẹ́yìn ìjọba àti àwọn bàbá wa lọ́balọ́ba àwọn baálẹ̀ léyìí tí wọ́n bá ti tì wá lẹ́yìn ní àkókò yìí lágbára Ọlọ́run a ò ní ríbi ní Nàìjíríà a ò ní rí dààmú ìfòòró ní orílẹ̀-èdè Nàìjíríà ò ní rí nílẹ̀ Yorùbá lápapọ̀ látàkókò yìí lọ a fi ọmọ Yorùbá èyí tó wà nílé àtàwọn tó wà lẹ́yìn odi lọ́kàn balẹ̀ pé ayọ̀ àtàláfíà lẹ̀ á máa gbé a ò ní ríbi nílẹ̀ yìí ó di gbére látòní lọ ó di gbére. àtòfò àtàrùn kọ́ máa gbénú gbẹ́wò wá. kó gbénú gbẹ́wò wá látòní lọ ó di gbére. a ò ní rí ibi nílẹ̀ yìí ó di gbére. mo kí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáńlá yìí ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. ìkànnì Bíkíá tẹlifíṣàn tẹ́lẹ̀dọ̀ àtàn ògo rẹ̀ tó tan ìràwọ̀ rẹ̀ tí gbogbo ayé wá ń jàǹfààní ẹ̀ kò mà ní kú láéláé ká lè túbọ̀ máa tẹ̀síwájú ká lè túbọ̀ máa gbòòrò sí ká lè túbọ̀ máa di àfẹ́káyé báyé ṣe ń fẹ́ wa yìí ni mo ṣe mú mọ̀ràn pàtàkì méjì yìí wá fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò wá níkànnì yìí. àkọ́kọ́ lẹ́nu lọ́lọ́ yìí làwọn content creator kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan táwọn náà lọ ń lò ó nínú platform wọn wọ́n wá fi nọ́mbà tiwọn sí ọjọ́ ìyàlẹ́nu púpọ̀ fún gbogbo àwọn lọ́gàlọ́gà níkànnì Bíkíá tẹlifíṣàn àìmọye fífi nọ́mbà wọn sí yìí wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ gbà èmi ò sọ fún yín o pẹ́nikẹ́ni tí mo bá polongo abẹ́ bá pàdé lórí ètò áńgẹ́lì ni èèyàn lè yọ ọmọ jẹ́ ká sì máa fi èèyàn sáàyè èèyàn torí ìgbà téèyàn bá gbèsè èèyàn dé kó má bàa jọ wá lójú àwọn tí wọ́n wá mú nọ́mbà yìí ẹ jẹ́ n fi dá yín lójú àwọn ìgbìmọ̀ ti ṣèpàdé kódà inú ọ́fíìsì tá a ti ṣèpàdé gan la wà yìí tí mo ní kí n sáré fọ̀rọ̀ ètò ẹ̀yin olólùfẹ́ mi létí kò sí orí ọ̀fẹ́ mọ́ láti wákàtí àtàsìkò yìí lọ o fún ẹnikẹ́ni láti gba nọ́mbà ọlọ́dẹ kankan ẹ má wulẹ̀ pé mo fẹ́ gba nọ́mbà ìyá alágbájá mo fẹ́ gba nọ́mbà bàbá alágbájá mo fẹ́ gba nọ́mbà bàbá làkàṣègbè ẹ má wulẹ̀ pé o ohun tí mo fẹ́ sọ fún wa ni pé
ìkànnì gangan nọ́mbà tẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí ó ní kẹ́ ẹ máa pè ẹ bá Bikia sọ̀rọ̀ gbogbo òǹjọ́wò kẹ́ ẹ fẹ́ bá wọn sọ gbogbo ìpèníjà tó wù kẹ́ ẹ ní gbogbo ọ̀rọ̀ àṣírí tó wù kẹ́ ẹ fẹ́ sọ àwọn ìgbìmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́lẹ́dùn àníkà kóra wọn jọ sínú ìkànnì yìí ẹ bá wọn sọ iṣẹ́ tẹ́ ẹ fẹ́ rán wọn yẹn tẹ́ rò pé ó fẹ́ fa ìdíwọ́ díẹ̀ o abẹ́ tí ẹ ti rán àwọn kan ẹ ti bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ wọn ìkànnì Bikia tẹlifíṣàn ní kẹ́ ẹ ránṣẹ́ àwọn ní kẹ́ ẹ pè kẹ́ ẹ rán mo fẹ́ gba nọ́mbà ọlọ́dẹ lágbájá mo fẹ́ gba nọ́mbà ọlọ́dẹ làkàṣègbè kò sáǹfààní ẹ̀ báyìí o. ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ti jẹ́ ọmọ ikọ̀ Ògbójú Ọdẹ fans club tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin náà wá ní ìpèníjà kan tàbó míì tàbó wù yín láti bá Bikia tẹlifíṣàn sọ̀rọ̀ oníṣẹ́ tẹ́ ẹ fẹ́ rán Bikia ó ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ bá wọn sọ nọ́mbà tẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí ni kẹ́ ẹ lò ẹ jẹ́ pé nọ́mbà ọ̀hún fún yín kò yàtọ̀ síra wọn o 08075633424 08075633424 bẹ́ẹ̀ ni kẹ́ni bá fún yín ní nọ́mbà mi yàtọ̀ sí nọ́mbà yìí kì í ṣèkan ní Bikia tẹlifíṣàn ni o à ń lọ́ni lọ́wọ́ bá ò sí à ń gbówó èèyàn wá ń kówó rẹ̀ rẹ́gbó àtú àǹfààní yẹn ò sí lórí ìkànnì Bikia tẹlifíṣàn gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n fẹ́ máa gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìwà òbílẹ̀ jẹ́ àwọn tí wọ́n ń gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìlú ọgbọ́n àyínnìke àti àyínnìpadà ìkànnì Bikia kọjá bẹ́ẹ̀ òkè téńté láwà adìẹ wa ò fara kéèmọ́ àjà òdẹ ìjìmọ́lógbò wa lẹ́sẹ̀ àdìgbà tá a ti ń bábọ̀ kò gbọ́n kò tẹ̀ kò wọ́ kò bú lẹ́gbẹ̀rí àánú Ọlọ́run ni àti òtítọ́ ọnú ni mo fi sọ fún wa ẹ wò ó à ń gba nọ́mbà ọlọ́dẹ àgbà nọ́mbà ọlọ́dẹ ẹ lóòsà ẹ fún mi nọ́mbà ọlọ́dẹ ẹ má fún mi nọ́mbà ọlọ́dẹ kan kò sí àǹfààní rẹ̀ mọ́ báyìí lórí ètò yìí ètò Ògbójú Ọdẹ níkànnì Bikia tẹlifíṣàn bẹ́ẹ̀ ni kẹ́ni bá wá pè yín tàbí ẹ fẹ́ wádìí nǹkan kan pàápàá jùlọ yìí tẹ́ ẹ ti jọ mọ Ògbójú Ọdẹ fans club tẹ́lẹ̀tẹ́lẹ̀ nọ́mbà wa tẹ́ ẹ ti mọ̀ 08075633424 tẹ́tí mọ̀ yẹn ni kẹ́ ẹ pè sí ẹ bá wa sọ̀rọ̀ ńbẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá rán wa mo fi dá yín lójú pé á jẹ kódà títí tíṣẹ́ náà ó fi kàn yín lára níbi tẹ́ ẹ bá wà. tiwa ni wípé kí gbogbo àwùjọ gbé ìgbésí ayé ìrọ̀rùn kájọ gbé ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀ kájọ gbé ìgbésí ayé ìtẹ̀síwájú ìdí nìyí tó jẹ́ káwọn lọ́gàálọ́gàá níkànnì Bikia tẹlifíṣàn foríkorí wọ́n fi kún lóko wọ́n fi orí ìkòkò sọ́ọ́dún wọ́n gbé kalẹ̀ ó sì ti dàṣẹ ó ti dòfin wọ́n ti jà lóǹtẹ̀ mo fẹ́ gba nọ́mbà ọlọ́dẹ kan ò sáǹfààní ẹ̀ mọ́ lórí ètò kò sáàyè rẹ̀ mọ́ tó bá ní iṣẹ́ tó fẹ́ rán wa tàbó ní ìpèníjà kan tó ń dojúkọ rán wa mo fi dá ẹ lójú pé àbàyìn jẹ ju bẹ́yìn gan ṣe rò lọ títí tíṣẹ́ náà ó fi kàn yín lára gbogbo ohun tó bá wò kó wọn sí ọ tó fi ń sorí kọ́ gbogbo ohun tó ń dùn ọ́ lọ́kàn tó kà tó sòrò tó rò báyọ̀ náà tiẹ̀ yàtọ̀ òpópó láyé kò látọ̀pin ìwọ̀nba tá a bá tọ̀ ń bẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kó yẹ wá gbogbo àwọn tí wọ́n lọ mú wọ́n mú abala kan bí iṣẹ́ wọ́n mú abala méjì bí iṣẹ́ wọ́n mú lọ sọ́dọ̀ tiwọn wọ́n wà lọ́rẹ́ fi nọ́mbà wọn sí ìròyìn tá à ń gbọ́ kò dùn mọ́ wọn nú ìròyìn tá à ń gbọ́ kò dùn mọ́ wọn nú ìdí rẹ̀ tó yẹ káwọn lọ́gàálọ́gàá ó foríkorí bá ti parí ìpàdé àníkàfi tó yín létí lójoojúmọ́ ní gbogbo ìgbà àánú Ọlọ́run ní fàyè yín lẹ̀ kò ní fàyè tiwa lẹ̀ kájọ gbáyé ìfọ̀kànbalẹ̀ kájọ gbáyé ìrọ̀rùn kájọ gbáyé ìdẹ̀ra onìkan ní Bikia tẹlifíṣàn wà fún. báwọn gbọ́ o ó jẹ́ èmi ni mo gbé nọ́mbà náà ni àbí kì í ṣe èmi ni mo gbé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé nọ́mbà 08075633424 ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo tó bá wù tẹ́ ẹ fẹ́ bá wọn sọ ẹ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá ń pè wọ́n tó bá ń ṣe bísì ẹ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí WhatsApp lójú ẹ̀ tó bá ti ń wọlé náà lẹ́wọ̀n máa rí sí ẹ ti gbọ́ báyìí àwọn ẹ wo ìdùnnú ẹnì kọ̀ọ̀kan wa kò ní dìbànújẹ́ ó kọrin ó sàn ju wúrà àti fàdákà lọ àwa ò sì fẹ́ bó kọ ara wa jẹ́ torí pé ìràwọ̀ tó ti tàn kárí ayé ni kò sì ní wọ̀ ọ̀kọ̀ láéláé nínú ayọ̀ ni mo fi yín sí inú ayọ̀ ni màá bá yín ní gbúrò aburú sí mi náà gbúrò aburú sí yín o ẹ já mọ́ bẹ́tò bọ̀ ire o. kan pàtàkì nínú tó ń ká omi ogunlọ́gọ̀ àwọn ẹ̀dá láyà sókè tó ṣe kókó jù ó ń lọ́rọ̀ ètò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń bọ̀ lọ́nà ètò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun Olódùmarè á bì ọ́ nínú àánú rẹ gbogbo ẹ̀ kó lọ létò bí àgbàdo ṣe tó máa tiẹ̀ ṣùgbọ́n nípa ètò ààbò agbára ọlọ́pàá nìkan ò ká ẹ̀yin ọdẹ ẹ̀yin náà nípa mọ́nìgbàgbé tó yẹ kẹ́yìn náà ó kó ń bẹ̀ ẹ dákun ìrànlọ́wọ́ wò lẹ́sìn fún wa tí ètò ààbò yóò fi ro tótó
nípa ìbò tí ń bọ̀ láìpẹ́ yìí. bàbá mi olóòtú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín nípa ètò ààbò tí ẹ tọ́ka sí nínú tí a mọ̀ ní wípé kò sí tí àwọn bàbá wa ṣiṣẹ́ tọ̀ tí kì í rọ̀ṣọ̀ mọ́ ní agbára tọlọ́run Elédùmarè kò ní sí ogun kò ní ṣọ̀tẹ̀ yóò lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. ṣùgbọ́n kí àsọyépọ̀ wà láàrin àwọn olùdarí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn olùdíje àtàwọn bàbá wa ọlọ́dẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tásọyépọ̀ ọba ti wà gbogbo tó jẹ mẹ́tò àpò pátá èyí tí àwọn bàbá wa ó bá ṣiṣẹ́ tọ atẹ́gùn tó bá ṣiṣẹ́ tọ àtọ́lọ́n kólé ayé lé lọ́wọ́ èyí tí wọ́n ṣe sí ara omi ara ẹyẹ gbogbo ẹ̀ ni wọ́n á ti ṣe síwájú lẹ́yìn àsọyépọ̀ ní agbára tọlọ́run Elédùmarè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ Yorùbá lápapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà a ò ní rí ogun a ò ní rí dààmú a ò ní rí fìtínà ní agbára Ọlọ́run ìbò tí ń bọ̀ yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ ní agbára tọlọ́run Elédùmarè. àṣẹ o àṣẹ o ìrọwọ́rọsẹ̀ ní ó lọ lágbára lọ́wọ́ Olódùmarè. ẹ wá jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́bẹ̀ o tó bá sì ní kíní kan gorí òlùlé ojú rẹ̀ tó kó ó tó lé ó tó kó èèyàn náà ní jẹ́bẹ̀ ẹja jọ kúnra wa lọ́wọ́ ká fọwọ́sowọ́pọ̀ fẹ́tò ààbò wa kó bá lè ro tótó kí wá lè sùn ká forí lè sùn ká. bàbá ẹ jẹ́ ká mú báyìí ìpínlẹ̀ Èkó la wà yìí ẹ wá láti wá ṣe ìpàdé lọ́rọ̀ bí ètò ààbò yóò sì múnádóko. bẹ́ẹ̀ni bàbá mi. ẹ̀yin gangan gẹ́gẹ́ bí akọ̀wé ọdẹ nílẹ̀ Yorùbá ẹ ń fọwọ́ àwọn ọdẹ tá a ti bá sọ̀rọ̀ nípínlẹ̀ Èkó ẹ ń fọwọ́ wọn sọ̀yà. ní agbára tọlọ́run. ẹ ń jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ojúlówó ni wọ́n wọ̀nyí ṣe kọ̀ǹdẹ̀. ní agbára tọlọ́run. ṣùgbọ́n bàbá àwọn tó ẹ bá sọ̀rọ̀ a gbà pé wọ́n tó gbangba sùn lóye. mo gbà bẹ́ẹ̀. ká tó fọwọ́ wọn sọ̀yà fún yín. àwa náà gbà bẹ́ẹ̀. a dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ohun tí a jọ sọ àti tá a ní ká ṣe pàápàá lórí ètò ààbò náà àti òrànlọ́wọ́ tí a fẹ́ á gbé sí ayọ̀. kálukú ò ní àní mòmú lòmù. lóògùrọ̀ Ọlọ́run Elédùmarè. ṣùgbọ́n nípínlẹ̀ yìí ìpínlẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni ìpínlẹ̀ àwọn olóye ni àwọn kan bẹ́ẹ̀ ṣe mú kinní pupa lọ́wọ́ yìí wọ́n mọ bí wọ́n ṣe lè sọ́ di dúdú mọ̀yàn lọ́wọ́. ẹ ò kà ní. wọ́n ń pe kinní kan ní àbámúdá. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àbámúdá wà dáadáa. àbámúdá wà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. àbámúdá ẹ̀ka méjì ni àbámúdá irọ́ wà àbámúdá òògùn sì wà. tó jójúlówó. mo sọ pé ẹ̀ka méjì ni àbámúdá òògùn ó wà àbámúdá irọ́ wà àbámúdá arọ́ ó máa ń ní àwọn ète wẹ́rẹ́ tí ò lè hàn sẹ́ni tí wọn bá fàṣírí rẹ̀ hàn àbámúdá òògùn wà tí máa ṣiṣẹ́ tó epo níbi agbára rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ mú kan wá àgbélẹ̀dejò àbámúdá ni tọ́jà pé àgbélẹ̀dejò ń bá mú lọ́mú ṣe wà tí n bá ti ní ó yá di ejò tí n bá sọ ọ́ lẹ̀ báyìí kì í sùn lélẹ́yìí gbogbo yẹn tó wù mí ń léwu ọ̀tọ̀ níṣẹ́ ti lé àbámúdá tá a bá sọ ọ́ lẹ̀ báyìí tó bá ti dejò ejò yóò máa rìn wìnìwìnìwìnì nígbà yóò dìde yóò nà máa yàn tí ń gbà mú tó rí i pé ejò ni ṣùgbọ́n tí ò bá ti sáṣìírí mi ń bẹ̀ kò lè bùyàn jẹ bẹ́ẹ̀ mi ṣe mú yẹn ẹni abá ti jó mà sí rí odò yóò mú tí ò ní sí nǹkan kan tí ò ní sí npa àti òsì àṣírí ejò tá a wá tọ́ka sí yìí ó wà nù tá a jíròrò lé ní orí gbogbo ọmọ nàìjíríà tí ò bá ti ní ìlú lódì àwọn àṣírí ejò mọ́bùmíjẹ lódìdí ọdún tí yóò bá ti di ìwọ rẹ̀ òmíì wà báyé ṣe mọ́jú tó yìí gbowó ṣe wọ́n tó èèyàn lè lo 1,000 naira kó rẹ̀ lómi lè rí lọ́fẹ̀ẹ́ nínú tá à ń pè ní àṣírí tó jẹ́ prevention tó jẹ́ àbámúdá ojúlówó tó jẹ́ àbámúdá ojúlówó tí yóò dẹ̀ pani lára yàtọ̀ àbámúdá ẹlẹ́ka kejì mo pè ní irọ́ àbámúdá ojúlówó ń lo oògùn àbámúdá àgbélẹ̀gbìdà ń ní tó nírọ́ tó yẹ pé ọgbẹ́ ète ní òkun ṣùgbọ́n èyí tèmi lọ́gbọ́ ẹ̀yìn yẹn wa tí ẹ̀ ń wò wá nílé ní agbára tọlọ́run ọba a ò ní bọ́ sọ́wọ́ ayé a ò ní bọ́ sáwọn àwọn ẹni jìbìtì ènìyàn ní agbára ọlọ́run elédùmarè ohun tí a fẹ́ ní àlàáfíà létò ààbò ní nàìjíríà
ní ilẹ̀ Yorùbá lápapọ̀ ní ògo Ọlọ́run ọba àbọ̀ Ọlọ́run Elédùmarè yóò dájú lórí wa. A ò ní ríbi a ò ní rọ́tẹ̀ àti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí wa ọkàn wa ó balẹ̀. Àṣẹ o. Lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Àṣẹ o bàbá ẹgbọ́n ṣe lóòótọ́ ni àwọn ẹyẹ abàmì wà. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹyẹ abàmì wà léyìí tó dájú yàtọ̀ fẹ́ ẹyẹ àwọn àyà ẹyẹ bàgẹ̀bàgẹ̀ àwọn ẹyẹ kan wà ẹyẹ olùkò àwọn tó ń sọ lé ẹyẹ àwọn àyà ẹjẹ tó fi kan wí lẹ́yẹ tá a mọ̀ ọdẹ ni ẹyẹ yẹn ìyẹn ni ọdẹ ẹlúùlú tó kojò tó rọ̀ sórí ara rẹ̀ ó nípa tó bá dé ẹyẹ abàmì ní ẹlúùlú tá a tún wò yìí ẹyẹ kan wà yọjayọja ọrùn rẹ̀ máa ń gùn tó ọgọ́rùn ọwọ́ tàbí jìkà bó bá ṣe tó ni abàmì wà nínú wọn oríṣiríṣi àwọn ẹyẹ pọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n jẹ́ ẹyẹ abàmì ẹyẹ igún ẹyẹ abàmì ni tí mo yọ oríṣiríṣi àwọ̀ tọ́lọ̀ ń bùn lágbára tó bá wà lóòyẹ̀ tí ò sírun tí ò lè gbé wá táwọn àgbàlagbà bá ti pèdè tán máa ń pè é sí i. Onígbónú tẹ́ mọ̀ ń pè táwọn àgbàlagbà yìí tàwa o onígbónú táwọn àgbàlagbà máa ń pè é. Ẹ̀yin àgbàlagbà máa ń pè sí i. Táwọn àgbàlagbà máa ń pè é sí i. Tán bá ti pè é sí i téèyàn bá ti ju méjì mẹ́ta lọ tíyàn bá wà ńbẹ̀ tẹ́ bá fẹ́ kó déèyàn yóò déèyàn tẹ́ bá fẹ́ kó di ẹkùn yóò di ẹkùn kò síbi tí wọ́n fẹ́ pìyà sí gẹ́gẹ́ bí ọgbọ́n tọ́lọ́run fún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọn ò lè lò àyálò wà ọgbọ́n bàbá wa wà èyí tí máa ń mú káwọn bàbá wa ó fi oyin jà èyí tó máa ń mú káwọn bàbá wa ó fi agbọ́n jà èyí tó máa ń mú káwọn bàbá wa ó fi atẹ́gùn báyàn jà èyí tó máa ń mú káwọn bàbá wa ó fi ohun tó jẹ́ ohun wúlò ara tó jẹ́ tá a gbọ́dọ̀ má jẹ tó sì máa jẹ́ ìwọ ara omi ní tí àwọn bàbá wa bá fẹ́ bá ọ̀tá jà bí rògbòdìyàn tó wà láàrin ìlú omi wọn ò fi dábàá rẹ kò ní nìkan mu omi orúkọ àwọn ẹnìyẹn kákan máa tán ṣe tí ò tẹ́ wa lọ́rùn nínú ìlú àbí ìjọba àbílẹ̀ àwọn abá omi sọ̀rọ̀ tán bá ti mọ ìletò tán wà àwọn olóyìnbó máa ń pè ní location ìletò ni àwa máa ń pè tó bá jẹ́ pé àwọn tá à ń sọ yìí yẹn máa ti ń fi màálùú jẹko táwọn pọ́ta ni wọ́n bóyá àwọn bòròró nǹkan kan tán bá ti wá ràn bàbá wa ọlọ́dẹ kò ní nìkan máa yìnbọn sí wọn kò ní nìkan máa sá wọn aládàá kò ní nìkan fọlọ́pàá mú wọn ohun agbára ń bẹ nú ohun ó létò tán àbá máa ń ṣe ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run Ọlọ́run jẹ́ kí a ta ṣe àgbà mọ́lẹ̀ àwọn bàbá wa ọlọ́dẹ gbọ́n púpọ̀ àwọn náà lo oògùn ẹni tí ó bá súnmọ́ wọn gẹ́gẹ́ bí àṣà ọmọ bàbá wa wọ́n ní ọkùnrin tó gba obìnrin ọdẹ wọ́n ní ó ti fọwọ́ tọ́ ikú ó ti rìn ní bèbè ikú ọmọ ọdẹ là á máa ń fẹ́ ẹnìkan gbobìnrin ọdẹ ẹni bá gbobìnrin ọdẹ kán máa kí wọn kú rọ́jú ńlé wọn láìpẹ́ láì jìnnà ó ti gba ọjọ́ sọ́nà ọjọ́ rẹ ni ó lè má ti mọ̀ àbí má ti pè é.